ìṣẹ̀lẹ̀ kàyéfì kan mọ̀ ṣẹlẹ̀ lónìí ó lágbára o gbogbo ayé ni wọ́n ń lanu pé ṣó ṣeé ṣe kírú nǹkan báyìí sí ṣó possible ṣá àwọn kan ní títóbi ọlọ́run ni àwọn kan ní a jẹ́ pé ẹni yìí ó jẹ́ èèyàn dáadáa ńgbà tó wà láyé àwọn kan ní ẹjẹ́ á ké pe àwọn onímọ̀ ìjìnlẹ̀ sáyẹ́ǹsì láti ṣèwádìí kí ló ṣẹlẹ̀ gangan nílùú Ìwó ni o tọkọtaya tí wọ́n ṣiṣẹ́ gbé ara wọn ìkan jẹrà ìkan ò jẹrà ẹ̀yin èèyàn wọ́n ṣàlàyé fẹ̀yìn èèyàn lẹ́kùnrẹ́rẹ́. ẹ̀yin èèyàn wa káàkiri gbogbo àgbálá ayé níbikíbi tẹ́ ẹ ti láǹfààní àtórí ọ̀fẹ́ tẹ́ ẹ ti ń wò wá tẹ́ ẹ ti ń gbọ́ wá ìṣẹ̀lẹ̀ kàyéfì kan ìṣẹ̀lẹ̀ tó jẹ́ pé ó ṣọ̀wọ́n tá a fẹ́ lè sọ pé irú èyí ò ṣẹlẹ̀ rí tó ṣẹlẹ̀ ìyẹn nílùú Ìwó fọ́nrán náà mọ̀lẹ́ ti wò síwájú ìkan tó ṣẹlẹ̀ nílùú Abẹ́òkúta ẹ wo ọ̀rọ̀ kúnnú fọ́nrán yìí ẹ má jẹ́ ń gbà yín lákòókò bẹ́ẹ̀ dẹ̀ ni ẹ má gbàgbé Iran orílẹ̀-èdè Iran àti Israel tí tẹ́ ẹ bá gbàgbé pé gbọ́nmi sí omi òtó kan ń ṣẹlẹ̀ láàrin àwọn méjèèjì ẹ wá lọ gbọ́ gbogbo ohun tó fa ohun tó ń lọ láàrin Iran àti Israel àti kí ni pàtó ohun tó ṣẹlẹ̀ gan ní Abẹ́òkúta ẹ gbọ́ kàyéfì lọ̀rọ̀ yìí o àwọn oríṣiríṣi ohun tá ò ṣe ẹ̀ tí ì gbọ́ rí tó ń ṣẹlẹ̀ jákèjádò àgbáyé ǹjẹ́ ṣé ayé fẹ́ parẹ́ làásọ ni àbí a ṣe mọ̀ pé ilé ayé ti yí padà náà kódà àfikọ́ Ọlọ́run Elédùmarè kó mọ̀ọ́mọ̀ sọ gbogbo wa o tẹ́ ẹ̀ bá gbàgbé fọ́nrán tó wà níwájú fọ́nrán yìí nípa ọkọ àti aya tí wọ́n sì wọ́n papọ̀ tí wọ́n sì wọ́n sẹ́gbẹ̀ẹ́ ara nílùú Ìwó torí ìyàlẹ́nu ńlá rèé o ìkan rà ìkan tutù mínímíní ẹ gbọ́ àwọn èèyàn ń sọ oríṣiríṣi ọ̀rọ̀ pé eléyìí yani lẹ́nu bó o léléyìí tún ṣe jẹ́ ẹ gbọ́ kí lẹ́yìn náà rí sí irú kàyéfì bí eléyìí ẹ má jẹ́ ń gbà yín lákòókò ẹ tún wá lọ gbọ́ fọ́nrán yìí síwájú sí i orí ètò Kúnlé Ìjẹ̀ṣà lẹ́wà mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa káàkiri gbogbo àgbálá ayé níbi tẹ́ ẹ̀ ti máa ń láǹfààní àtórí ọ̀fẹ́ tẹ́ ẹ̀ ti máa ń gbọ́ wa lágbára Ọlọ́run Elédùmarè ojú tẹ́ fi ń wò wá ojú náà ò ní fọ́ etí tẹ́ fi ń gbọ́ wa etí náà ò ní di o ohun rere létí yín ó máa gbọ́ ẹ wò ẹ bá wa share fọ́nrán yìí kó kan nílé kó kàlejò kó kan ọmọdé kó kan àgbà fáfàní ẹ̀yin tẹ́ ẹ̀ ti subscribe sórí ètò Kúnlé Ìjẹ̀ṣà ẹ subscribe kẹ́yìn náà lè máa jàǹfààní bàbá tó ṣe ń mú fọ́nrán wá fún ẹ̀yin olólùfẹ́ wa àti fún gbogbo ẹ̀yin ọmọ Nàìjíríà káàkiri gbogbo àgbálá ayé níbi tẹ́ ẹ̀ ti láǹfààní tẹ́ ẹ̀ ti ń gbọ́ wá tẹ́ ẹ̀ ti ń wò wá ẹ tó wá lọ gbọ́ fọ́nrán yìí síwájú sí i. ibi tá a ti máa ń mọ àwọn ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ àti àwọn ìròyìn tó ń ṣẹlẹ̀ káàkiri àwọn ìlú wa wá fún gbogbo ẹ̀yin olólùfẹ́ wa bẹ́ẹ̀ ṣe ń wò wá yìí ó yẹ ẹ mọ̀ bá wa share kó mọ̀ kan gbogbo àwọn èèyàn wa kó mọ̀ kàn wọ́n lára tòní yìí ó lágbára gan o ẹ wo ìṣẹ̀lẹ̀ abàmì kan náà mọ̀ tó ṣẹlẹ̀ ní ìlú Abẹ́òkúta tẹ́yìn náà bá tún rélé ẹ̀ tún lanu àwọn kan sọ págbára ilẹ̀ Yorùbá ló ṣiṣẹ́ àwọn kan ní eléyìí is natural kí ló ṣẹlẹ̀ gangan màlúù bíi 22 ló mọ̀ kú nígbà tí òjò àrọ̀rọ̀dá kan rọ̀ tó sì jẹ́ wípé ó mú àrá lọ́wọ́ bí àrá ṣe sán pàrà ní gbogbo màlúù bá ṣubú lulẹ̀ ṣùgbọ́n kí wá ló ṣẹlẹ̀ gangan ẹ̀yin èèyàn wọ́n gbé ẹ̀yin èèyàn wa débẹ̀ tí wọ́n sì ṣàlàyé àkójọpọ̀ náà ni látòrí ìkànnì Àràbà tẹlifíṣàn. ẹ̀yin èèyàn lórí ọ̀rọ̀ orílẹ̀-èdè Iran àti Israeli ẹ rí i pé wọ́n ti ń bòǹbáàdì ara wọn tí ì ṣe díẹ̀ ṣùgbọ́n bẹ́ẹ̀ bá gbàgbé Amẹ́ríkà náà dá sí tí wọ́n lọ ju bọ́ǹbù lu àwọn ibi tí wọ́n ní wọ́n ti ń ṣe nuclear bọ́ǹbù wọn ṣe é gbàgbé
Iran ti wá múlérí wọn ṣẹ o, àwọn náà ti ju bọ́ǹbù sí gbogbo ibi tí bẹ́ẹ̀sì àwọn orílẹ̀-èdè Amẹ́ríkà tó wà. Eléyìí wá jẹ́ kí tension ó high gan káàkiri gbogbo Middle East, ìyẹn níbi tí gbogbo àwọn ìlú Iraq, Iran, Saudi gbogbo ẹ̀ tó wà yìí. Tinú ti bẹ̀rù bójó làwọn èèyàn fi ń gbé. Ṣùgbọ́n kí ló ṣẹlẹ̀ gangan? Kí ni ìdáhùn tí orílẹ̀-èdè Qatar dáhùn? Kí lórílẹ̀-èdè Amẹ́ríkà sọ lọ́wọ́lọ́wọ́? Á gbé ẹ̀yin èèyàn wa débẹ̀. Àkójọpọ̀ náà ni o láti iléeṣẹ́ Àràbà tẹlifíṣàn. Ẹ̀yin èèyàn, ṣé ẹ gbàgbé alága ẹgbẹ́ òṣèlú APC kan tí wọ́n pa ní ìpínlẹ̀ Ondo? Wọ́n ti mú ìkan nínú àwọn tí wọ́n ṣekú pa alága ẹgbẹ́ òṣèlú APC yẹn o. Kódà inú igbó ibi tí wọ́n pa alàgbà ọ̀hún sí, gbogbo tí wọ́n gbà lọ́wọ́ wọn, wọ́n mú wọn débẹ̀. Ṣùgbọ́n àwọn ọlọ́pàá sọ nǹkan kan pé nǹkan kan sì wà táwọn ò tí ì fẹ́ sọ fáráyé. Kí ni nǹkan yẹn gangan? Ẹ̀yin èèyàn wa, mo mọ̀ kí káàkiri gbogbo ibi tí ẹ ti ń wò wá, ìkànnì Àràbà náà rèé o. Bákan náà sì ni ètò wa tí ẹ máa ń rí wò ní gbogbo ìgbà, àkójọpọ̀ ni ibi tá a ti mú gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ wá fún gbogbo ẹ̀yin èèyàn wa. Ẹ má jẹ́ ń gbà yẹn ní àkókò, ẹ má bá wa share ẹ jẹ́ ó bọ́nú ayé, kó lọ, ẹ bá ń gbọ́ kó lọ fà, ẹ jẹ́ ó lọ fà o. Now, ìṣẹ̀lẹ̀ kàyéfì kan èyí tó ṣẹlẹ̀ ní ìlú Ìwó nípínlẹ̀ Ọ̀ṣun lénìí, kàyéfì ńlá ló mọ̀ jẹ́ fún gbogbo àwọn èèyàn. Kí ló ṣẹlẹ̀ gangan o? Ó ní tí òkú kan o, tí wọ́n wú tọkọtaya ni o, wọ́n ní wọ́n sin wọ́n nífẹ̀gbẹ́kẹ̀gbẹ́ ni o, lẹ́gbẹ̀ẹ́ títì. Kí ló fà á tí wọ́n fi wú òkú àwọn èèyàn wọ̀nyí? Wọ́n ní wọ́n ń gbìyànjú láti sọ àwọn ojú òpópónà kan tí ń bẹ nílùú Ìwó di oní 2 lane tó jẹ́ pé bíi mọ́tò 8 yóò máa rìn pọ̀ lásìkò ìgbà kan náà. Eléyìí gangan ló wá mú pé gbogbo àwọn ilé tí ń bẹ lẹ́gbẹ̀gbẹ́ títì ni wọ́n ń tú gbogbo àwọn ilé ọ̀hún tí wọ́n sì ń wó wọn. Ibi tí wọ́n ti ń wó àwọn ilé ni wọ́n ti kan ibi ibojì tí wọ́n sin tọkọtaya kan sí o. Bó kàn ti jẹ́ pé wọ́n dárúkọ wọn. Wọ́n ní bí nǹkan bíi ọdún 23 sẹ́yìn ni wọ́n sin àwọn òkú ọ̀hún, ni wọ́n sin wọ́n síbẹ̀. Wọ́n nígbà tí wọ́n mọ wú òkú ọ̀hún, ti ìyàwó ni wọ́n kọ́ wú. Nígbà tí wọ́n wú, wọ́n rí pé ìyẹn kàn tiẹ̀ ti jẹrà pátápátá, eegun lásán ló kù ńbẹ̀. Ni wọ́n bá tún bọ́ síbi tí bàbá tó jẹ́ ọkọ, wíwú tí wọ́n mọ̀ wú yẹn náà bá mọ̀ rí pé eléyìí kàyéfì ńlá mọ̀ ló mọ̀ jẹ́. Òun náà lẹ́ ń wò yẹn o, kàyéfì ńlá mọ̀ ló mọ̀ jẹ́. Aṣọ òdọ̀tí, bàbá gan ò jẹrà. Eléyìí ló wá fa oríṣiríṣi o, tó jẹ́ pé àwọn èèyàn ti ń pín kíní ọ̀ káàkiri orí social media wípé àrà mẹ́rìírí leléyìí o, ìṣẹ̀lẹ̀ ìyanu ni o, nílùú Ìwó ni o. Wọ́n sin òkú tọkọtaya sẹ́gbẹ̀ẹ́ ara wọn. Ìyá ti jẹrà ṣùgbọ́n tí bàbá ò jẹrà. Kódà wọ́n ní nǹkan kan ò yẹngẹ lára bàbá. Kódà gbogbo aṣọ funfun tí wọ́n fi sin bàbá, gbogbo ẹ̀ ló funfun nẹgẹ́nẹgẹ́ síbẹ̀. Eléyìí ló wá fà táwọn èèyàn, àwọn kan sọ wọ́n ní bàbá èèyàn dáadáa ni, ẹni Ọlọ́run ni, wọ́n ní àlùjánnà straight ní lọ. Àwọn kan ní ẹ wo ó kàn rí bẹ́ẹ̀ ni. Àwọn kan ní ẹ já pé àwọn onímọ̀ ìjìnlẹ̀ sáyẹ́ǹsì tí irú nǹkan báyìí bá ṣẹlẹ̀ kí ló fà á. Ẹgbẹ́ ẹ̀yin èèyàn wa tẹ̀ ń wò wá, kí la lè sọ pé ó farú nǹkan báyìí? Ẹ gbọ́, ṣé ó túmọ̀ sí pé bàbá yìí torí pé ó ṣiṣẹ́ eré láyé ni bàbá ò sì jẹrà, tí aṣọ ò sì dọ̀tí, tó yẹ pé gbogbo ẹ̀ ó wà intact bí wọ́n ṣe sin bàbá? Àwọn kan ní àwọn onímọ̀ ìjìnlẹ̀ ló lè ṣàlàyé ẹ̀. Àwọn kan wọ́n ní Ọlọ́run ló mọ̀ọ́mọ̀ ṣe bẹ́ẹ̀, pé Ọlọ́run ó kẹ́ bàbá ni látàrí wípé ó jẹ́ èèyàn rẹ̀. Now, ẹ̀yin èèyàn wa tẹ̀ ń wò wá, mo fẹ́ máa rí kọ́mẹ̀ǹtì yín. Ẹ gbọ́ kí lè ro yín lórí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ nílùú Ìwó yìí. Kì í ṣe irú àkọ́kọ́ rẹ̀ tá a máa gbọ́ pó ṣẹlẹ̀ ní bẹ́ẹ̀ ni, kì í ṣe irú àkọ́kọ́. Ṣùgbọ́n eléyìí gangan ó wá cut attention àwọn èèyàn. Ẹ gbọ́ tí irú nǹkan báyìí bá ṣẹlẹ̀, kí ló fà á tó fi rí bẹ́ẹ̀? Ṣé ẹni yẹn jẹ́ ẹni tó hùwà dáadáa ni? Ṣé ẹni yẹn jẹ́ ẹni tó Ọlọ́run fẹ́ràn ni? Àbí kí lẹ̀yin rò pé ó fà á tí irú nǹkan báyìí ò fi ṣẹlẹ̀? Tán ti sin òkú 23 years tí ó sì jẹrà. Ẹnì kejì tí wọ́n ti sẹ́gbẹ̀ẹ́ òun ti jẹrà. Ṣùgbọ́n kí wá ló fà á tí bàbá àwọn kan ní scientist báwọn ló lè ṣàlàyé ẹ̀. Ẹ máa comment sábẹ́ fídíò ìkẹsìmọ́ share pẹ̀lú àwọn ẹlòmíì. Mo fẹ́ máa rí èrò ọkàn yín kájọ kíkẹ́kẹ́lẹ́ kó wà interactive, torí eléyìí nǹkan ìjìnlẹ̀. Ẹ bá ń gbọ́ kàyéfì ńlá ni. Kọ́lọ́hun ọba kó máa sọ wa. A tún tẹ̀síwájú àkójọpọ̀ náà ni o lórí ìkànnì Àràbà tẹlifíṣàn. Ìṣẹ̀lẹ̀ eléyìí náà mọ̀ ó tún gbẹnu tán. Ó lágbára o.
ìyàlẹ́nu ńlá ló mọ̀ jẹ́ látàrí òjò ńlá kan tí wọ́n ní ó rọ̀ o nípínlẹ̀ Ògùn. Òjò yìí ni wọ́n ní ó fa tí mọ̀nàmọ́ná ṣẹ́ sàràsàrà lójú ọ̀run kó tó di pé àrá tẹ̀lé. Ibi tí àwọn màlúù kan tí wọ́n kóra wọn jọ pọ̀ sí àtẹ̀ntì ń da màlúù kódà ẹni tí ń da màlúù ló ṣàlàyé wípé ìtìmọ́ tó ṣẹ́ mọ̀rànmọ̀ràn báyìí pé iná ló dáhùn o tí àrá tẹ̀lé tó fi di pé gbogbo màlúù sì ṣubú lulẹ̀ wọ̀. Ẹ rò pé wọ́n sọ pé gbogbo wọn ṣubú ní àkókò kan náà ni gbogbo màlúù bí wọ́n ṣe ṣubú lulẹ̀. Wọ́n wá ń pariwo tí wọ́n ń ké ariwo igan ló wá jẹ́ kí àwọn ará àdúgbò mọ̀ wípé kí ló ṣẹlẹ̀. Ìgbà tí ó di pé òjò ń dádé àwọn èèyàn bá jáde ló bá di pé màlúù ti ṣubú lulẹ̀ lọ jaburata o, tó sì jẹ́ pé àwọn màlúù tó lọ bíi 32 cows òní ó kú ní agbègbè tí wọ́n ń pè ní Ọ̀sára Ọbántoko, ìyẹn ní Abẹ́òkúta nípínlẹ̀ Ògùn ní Ọ̀dẹ́dá local government. Kódà ìṣẹ̀lẹ̀ yìí òun náà lẹ́ ń wò yẹn ó jọ gbogbo èèyàn lẹ́nu. Àwọn kan ní Ṣàngó Olúkòso nìyẹn pé àwọn kan ni wọ́n rán àwọn. Kódà Fúlàní tó ní màlúù gan ó ní natural disaster ni pé ìwọ̀n ṣẹlẹ̀. Kódà ẹni tó jẹ́ agbẹnusọ nílé ìgbìmọ̀ asòfin nípínlẹ̀ Ògùn wọ́n ti yọjú síbẹ̀, àwọn ọlọ́pàá yọjú bẹ̀, àwọn baálẹ̀ gbogbo ẹ̀ pé kó sàmọ́ sí wàhálà. Kódà Fúlàní tó ní màlúù ẹ̀gbọ́n rẹ̀ wá ń bẹ̀jọba pé kíjọba ó jọ kí wọ́n ran àwọn lọ́wọ́ o pé màlúù 32 tó kú ń lọ bí 100 million pé kò sí nǹkan kan lọ́wọ́ mọ́ o. Ẹ̀yin èèyàn gbogbo àwọn èèyàn náà pé jáde wọ́n bá kẹ́dùn pé kọ́lọ́n kó mọ̀ fòfò rẹ̀ mí o. Ṣùgbọ́n tó wá jẹ́ baálẹ̀ agbègbè ọ̀hún ìyẹn tí wọ́n pè ní Chief Wasiu Afọlábí ó láwọn oníṣàngó wà wípé wọ́n ó ṣètùtù kó tó di pé wọ́n ó sin àwọn màlúù náà. Ẹ̀yin èèyàn ẹ gbọ́ sẹ́rù màlúù yẹn ṣé wọ́n ń jẹ ni? Ẹ má bínú o, èmi kàn ń béèrè ni o, ṣé wọ́n lè jẹ? Ẹ̀yin tẹ́ bá jẹ ẹ̀yin àgbààgbà ẹ má kọ́mẹ̀ǹtì ṣé kò ṣeé jẹ nítorí wọ́n ní wọ́n máa sin àwọn màlúù yẹn ni wípé kó sì tó pé di pé wọ́n ó sin wọ́n àwọn oníṣàngó wọ́n ó kọ́kọ́ ṣe àwọn ètùtù kan tí ẹni tó jẹ́ baálẹ̀ ló sọ wípé àwọn ìlú ní ó gbé gbogbo àwọn èròjà tí wọ́n fi ṣe ètùtù ọ̀hún. Màlúù 32 ló kú o nípínlẹ̀ Ògùn ó lágbára. Àwọn kan ní wọ́n rán àrá ni, àwọn kan ní kì í ṣe àwọn rán àrá, natural disaster tí wọ́n ṣẹlẹ̀ ńgbà míì ni. Bó ló ṣe rí ẹ̀yin èèyàn wa ẹ máa kọ́mẹ́ǹtì. Àràbà tẹlifíṣàn náà ni. Ẹ̀yin èèyàn wa ṣé ẹ gbàgbé? Bẹ́ẹ̀ bá sì gbàgbé bá a bá rán yín létí kò léèwọ̀. Ìṣẹ̀lẹ̀ kan ní bí oṣù bíi mélòó kan sẹ́yìn ló ṣẹlẹ̀ nípínlẹ̀ Ondo níbi tí àwọn ajínigbé tí wọ́n ti jí ẹni tó jẹ́ alága ẹgbẹ́ òṣèlú APC kan tí wọ́n pè ní Ward 5 ní Ọ̀sẹ̀ local government nípínlẹ̀ Ondo tí wọ́n jí gbé tí wọ́n sì béèrè fún 100 million tó jẹ́ pé lẹ́yìn ọ̀rẹ́yìn wọ́n padà pa alága ẹgbẹ́ òṣèlú ọ̀hún. Bó kàn ti jẹ́ wípé wọ́n padà gba 5 million lọ́wọ́ àwọn ẹbí alága ọ̀hún tó sì jẹ́ pé lẹ́yìn ọ̀rẹ́yìn wọ́n padà pa ẹni tó jẹ́ alága ẹgbẹ́ òṣèlú APC ọ̀hún tí wọ́n pe orúkọ ẹ̀ ní Nelson Adépòyigi. Ṣùgbọ́n ẹni tó jẹ́ aláṣẹ fún àwọn ẹgbẹ́ ẹ̀ṣọ́ aláàbò Àmọ̀tẹ́kùn nípínlẹ̀ Ondo ló mọ̀ ṣàfihàn àwọn ọ̀daràn kan léni níbi tí alàgbà Adétúnjí tó jẹ́ kọ̀mándà fún àwọn ẹgbẹ́ Àmọ̀tẹ́kùn nípínlẹ̀ Ondo tó ti ń sọ wípé ọwọ́ àwọn ti tẹ àwọn èèyàn tó pa alága ẹgbẹ́ òṣèlú APC nípínlẹ̀ Ondo. Bẹ́ẹ̀ ni wọ́n ní àwọn ti mú àwọn èèyàn kan. Wọ́n ní ṣùgbọ́n àwọn ò ní fẹ́ dáko ẹ̀ torí iṣẹ́ ìwádìí sì ń lọ lábẹ́nú láti lè mú gbogbo àwọn tí wọ́n jọ ṣiṣẹ́ ọ̀hún papọ̀ láti dẹ́mi alága ọ̀hún légbodò. Wọ́n ní kódà ibi tí wọ́n ti pa ibi tí wọ́n fi ṣe káàmpù wọ́n ti mú àwọn débẹ̀. Gbogbo àwọn nǹkan tí wọ́n gbà lọ́wọ́ àwọn ẹbí alàgbà Adépòyigi Nelson wọ́n ní àwọn rí gbogbo oríṣiríṣi ẹ̀ ó sì ti jẹ́wọ́ pé àwọn làwọn ṣe iṣẹ́ yẹn. Wọ́n ní ṣùgbọ́n àwọn ń ṣe iṣẹ́ ìwádìí tó lágbára lọ́wọ́ kó lè jẹ́ pé gbogbo àwọn tí wọ́n jọ kópa nínú pípa alága ẹgbẹ́ òṣèlú APC ọ̀hún pé gbogbo wọn pátá káwọn lè rí wọn mú pé torí ẹ̀ fún díẹ̀ yìí àwọn ò ní dárúkọ wọn ṣùgbọ́n iṣẹ́ ìwádìí ń lọ. Báwọn bá ti parí iṣẹ́ ìwádìí lórí ẹ̀ gbogbo ayé làwọn ó fi gbogbo àwọn èèyàn wọ̀nyí làwọn ó fi hàn tó sì yẹ pé gbogbo àwọn èèyàn tó wà lẹ́yìn ìṣẹ̀lẹ̀ burúkú ọ̀hún làwọn ó fojú wọn hàn dé tí wọ́n ó sì fojú winá òfin tó lágbára. Ìyẹn nípínlẹ̀ Ondo òun láti rí yẹn. Ẹ̀yin èèyàn ọ̀rọ̀ Israel àti Iran ó mọ̀ ń gbóná lalala báyìí ó ń gbóná lalala o. Gbogbo orílẹ̀-èdè ayé ló ti kẹ́mi sókè o torí
Iran múlérí ẹ̀ṣẹ̀ lónìí, wọ́n láwọn ó gbẹ̀san ẹ̀san kìsìnà láwọn ó gbà pé bí wọ́n ṣe dá síjà tí ń bẹ láàrin àwọn Israeli tí wọ́n lọ kọlu ibùdó táwọn ti ń ṣe nuclear weapon àwọn, wọ́n ní wọ́n ju àwọn mísáì kan sí gbogbo ibi tí bẹ́ẹ̀sì àwọn ológun tó jẹ́ torílẹ̀-èdè Amẹ́ríkà tó wà ní Middle East, wọ́n ní wọ́n jù sí gbogbo bẹ̀. Ṣùgbọ́n ìkan tó ṣẹlẹ̀ ní ti Qatar, àwọn aláṣẹ Qatar kan tàn ṣe sọ pé àwọn ti mọ̀ pé irú nǹkan bẹ́ẹ̀ fẹ́ ṣẹlẹ̀, torí ẹ̀ àwọn òwúlẹ̀ gbogbo aradì tó yẹ káwọn gbáradì àwọn gbèdì tó fi jẹ́ wípé kíní bọ́ǹbù ọ̀hún kò ráyè sọṣẹ́ tó yẹ kó ṣe níbi tí àwọn ológun orílẹ̀-èdè Amẹ́ríkà tí wọ́n dúró sí. Bẹ́ẹ̀ bá sì gbàgbé lọ́sùn òní náà ni Putin, ẹni tó jẹ́ olórí orílẹ̀-èdè Russia, tó náà sọ wípé òun ti ṣetán o láti gbárùkù ti orílẹ̀-èdè Iran o. Gbogbo ayé wa kẹ́mi sókè gidigidi ni. Ẹ̀yin yẹn kí lẹ rí sí gbogbo eléyìí? Ṣé kìí ṣe World War 3 òun ló ń súnmọ́ yìí? Kọ́lọ̀ kó mọ̀ kó ayọ̀ kó mọ̀ gbàkóso kó mọ̀ jà kúkú ogun o. Ẹ̀yin èèyàn, àwọn eléyìí náà ni mo ní ká mú fún wá fẹ́yìn èèyàn wa jàre, gẹ́gẹ́ bí ìlérí tiwa pé ní jẹ́ kí ti yín ó di sí gbogbo àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ káàkiri àwọn ìlú wa. Lágbára Ọlọ́run, ibi ò ní kàn yín, kò ní kàn àwa náà. Ààbò Ọlọ́run yóò sì dájú lórí gbogbo wa. Ẹ bá wa share kó bọ́ sí gbòòrò ayé o. Ó dàbọ̀, ó dìgbà kan náà. A kí gbogbo èèyàn olólùfẹ́ Kúnlé Ìjẹ̀ṣà káàkiri gbogbo àgbálá ayé. Ẹ wo ibi tá fi àdàgbà ètò yìí sọlẹ̀ sí lónìí rè. Ẹ bá wa share fọ́nrán yìí káàkiri gbogbo àgbálá ayé. Ẹ jẹ́ kó kan gbogbo àwọn tí ò tí mọ̀, kó kàn wọ́n lára. Orí ètò Kúnlé Ìjẹ̀ṣà náà lẹ́wà. Fáfàní ẹ̀yin tẹ́ ti subscribe, ẹ subscribe sórí ètò Kúnlé Ìjẹ̀ṣà kẹ́ lè bá máa láǹfààní bá a ṣe mú fọ́nrán wá. Ìyẹn fún ẹ̀yin olólùfẹ́ wa àti fún gbogbo ẹ̀yin ọmọ orílẹ̀-èdè Nàìjíríà káàkiri gbogbo àgbálá ayé níbi tẹ́ ẹ ti láǹfààní tẹ́ ẹ ti ń wò wá. Ire lójú owó rí, ire lójú ọ̀la rí, ire lójú gbogbo wa ọmọ rí o. Ire o, ó dìgbà.